wọ́n mà ní wọ́n ti gbé ìkìlọ̀ ní gbèdéke jáde báyìí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀wọ́n gógó epo bẹtiróòlù eléyìí tí ilé-iṣẹ́ NNPCL tí wọ́n tún ṣe àfikún owó rẹ̀ nínú ọ̀sẹ̀ yìí tá a wà nínú rẹ̀ yìí o, gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ àti akọni ogun ọ̀hún tí wọ́n gbé ọ̀rọ̀ ìkìlọ̀ náà jáde ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́bọ̀ Thursday, eléyìí tí àwọn tí wọ́n ń ṣe kò kárí ìwọ́de End Bad Government ọ̀hún ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tí wọ́n gbé jáde o, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ló jẹ́ ìyàlẹ́nu wípé láàrin oṣù kan ṣo wọ́n ṣe àfikún owó epo bẹtiróòlù léléyìí tí irú rẹ̀ ò ṣẹlẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní ó di ọ̀tẹ̀ akáyìn ní àkàrà délégún o, wọ́n ní Tinubu débẹ̀ ó ti gbàgbé pé oyè tí a bá fẹ̀gàn jẹ ní kíkẹ́ làákẹ́ ológun rí ẹṣin tán ó sọ̀pàkọ́ sẹ́yìn. Wọ́n ní àwọn ò ní bẹ Tinubu bí kò ṣe wípé